Africa Content TV. Àgbà wípé bí Ìlọrin bá tó bó ti tó ni ó jẹ́ pé ọlá àfa Límì lọ sọ Ìlọrin bí bó ti dà ní. Agbọ́nọ́ta pé náà ló tí Sheikh Límì fi ẹsẹ̀ tẹ̀ tí wọ́n sì dé tí wọ́n tó dé Ìlọrin Ògbómọ̀ṣọ́ yìí. Alhamdulillah. Tá a lè pe Ògbómọ̀ṣọ́ ní ilé kejì sí Ìlọrin. Masha Allah. Agboolé tí wọ́n á gba àfa Límì lálejò sí Sheikh Límì. Agboolé òun gan-an níbẹ̀ mọ́ wa yìí. Radiyallahu ta'ala anhu. Àbí bẹ́ẹ̀ kọ́ ìyá àgbàlagbà. Ìlú àwọn la wá wà yìí. A kí ìlú náà, a kí àwọn tó tẹ́ ń lò ó bọ̀ láti ọjọ́ tí Ògbómọ̀ṣọ́ ti jẹ́ Ògbómọ̀ṣọ́. Akiwa. Èyí tí ó pilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà tán òun ni pé àwọn tó ṣe àwọn bàbá wa kábíyèsí kalẹ̀ pápẹ́ náà bàjẹ́ ẹni tí ń pa èèyàn ipa kúkúrú ipa gúngùn àwọn tó pilẹ̀ yẹn kalẹ̀ àwọn ni wọ́n ń wíni ogun nígbà àwọn tí wá wíni ogun òun ní kan wá wíni ẹ̀yìn wa. Bàbá wa kábíyèsí àwọn tó bí yín ṣẹ́gun ni wọ́n ṣẹ́gun Ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n gbé orí Ẹlẹ́mọ̀ṣọ́ ẹni ọba lóhùn tún fi nǹkan kan bá ẹ̀yin jà àbí dààmú yín lérí àyè tẹ́ wà òun náà fẹ́ forí sùn nù. Hayyakumullah. Bàbá wa sọ̀hún ẹ̀sìn kábíyèsí fún wa. Bàbá wa Ọba Galdi Afọlábí Ọláoyè. Wọ́n tún ní Ọládùn ní Òrùmagẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Àárín àwọn Mùsùlùmí lẹ́wà yìí. Ọba wa ní l'Ógbómọ̀ṣọ́ àmẹ́yẹ sẹlẹ́sìn ti àwa Mùsùlùmí. Ó lè wá dàrú mẹ́lòmíì lójú. Gbogbo ń ti ń jẹ́ ilẹ̀ Yorùbá yìí kò sí ìdílé ọ̀hún tí ò ní sí Mùsùlùmí tí ò ní sí Kìrìsìtẹ́nì tí ó sì ní sí àwọn oníṣẹ̀ṣe. Ìyókù tọ́lọ̀ ń bá wa gbé sẹ́rí ipò nínú wọn ọba lórí àfà ọba lórí imam ọba lórí wáàsí ọba lórí mọ̀kádà ọba lórí pásítọ̀ kọ́dà wọn a tó lọ ba lórí oṣù sì ba lórí àjẹ́. Wọ́n wá bá yín láàrin àwọn àlùfáà níbi nǹkan Islam ẹ̀yin ò differentiate. Ntí Islam ń pè wá lọ onígbà tí ọjà sí wípé wọ́n fẹ́ máa da ojú Islam rú fún bàbá wa oníwájú pé yìí ṣe Mùsùlùmí ẹlẹ́sìn ìgbàgbọ́ nìyí. Àwọn Mùsùlùmí ń kọ́ ẹ̀sìn kí làwọn náà ìgbàgbọ́. Àbáwọ̀ ìgbàgbọ́ ni. Ìwà dàrú fún yín Ọlọ́run fún yín láwọn àlùfáà ni wọ́n dúró pẹ̀lú òdodo láti máa tún ojú rẹ̀ sí fún yín. Wọ́n ní ẹ mọ̀ wípé Ìsìlámù wa ọ̀faramọ́ kí ẹ jẹ́ olórí fún wa. Arinu hadisi anabuwa Muhammad sallallahu alayhi wa sallam.
anabi pé as-sultan ẹnso fún baba kábíyèsí nù. Yakumullah. Kọ́dà tí kì í bá jásí wípé iṣẹ́ Ọlọ́run àtàlọ́ àtàbọ̀ ó ti yẹ káwa náà wá kì í sàfihàn á sì ń bọ̀ wá. Baba Mudirul Markaz wọ́n ṣàdúrà fún yín mọ́júmọ́ yìí ní Laylatul Qadr lágége wọ́n ṣe àdúrà yìí tààrà wọ́n rò pé wọ́n máa jí sí àdúrà baba lágége fún yín ọmọ baba lágége náà ní tí wọ́n ń sọ̀rọ̀ wájú yín lọ́wọ́ yìí. Anabi ni as-sultan anabi ni àwọn ọba sallallahu fil ardi nígbà anabi wa sọ ní sọ fún yín baba ẹ má fi ojú mi wò wá ẹ bá ra wọn kan nù wá kó wọn lo ẹ̀kọ́ tí Islam kọ́ wa ẹ má wò wọn àwa ni ẹ wo àwọn àfáàrí o àwọn ni ẹ wò bẹ́ẹ̀ bá ní mùsùlùmí kan àbá àfa kan tó wà lórí méjì àti ń bú yín ń sọ̀rọ̀ tí ọ̀dà sí anábì kọ́ra òun lọ́rọ̀ rẹ̀. ojú tó wọn fẹ́ kẹ́ ẹ bá ń fi wo òun lónìí lórí wọn gbọ́ ọ̀rọ̀ tí ẹ sọ láìpẹ́ yìí nípa gbogbo àwa mùsùlùmí àwọn tí wọ́n ń sọ tí ọ̀dà sọ̀bà ẹnìkan ò ní fẹ́ nu àtẹ kan ọba bọ́bá jẹ́ àfa aṣọ yìí ọ̀bọ lára rẹ̀ ni. Wọ́n nílò ìdálẹ̀. Ẹ máa wò wọ́n. Ẹ má sọ kankan. Ẹ fi kó wálẹ̀. Ẹ má fi àwọn tí wọ́n dúró pẹ̀lú òdodo pẹ̀lú yín. Wọ́n jẹ́ àwọn àfà, wọ́n jẹ́ àwọn mùsùlùmí. Ẹ má fi wọ́n mẹ́ntì ní ara yín báwọn náà. Ànábì ní ọba sallallahu fil ardi. Bòjì Ọlọ́run ni wọ́n, tẹ́ǹtì Ọlọ́run ni wọ́n lérí ilẹ̀. Ànábì ní man akramahum. Ẹni ọba pọn ọba lé akrama Allah Ọlọ́run ọkàn òun tọ̀ òun nàlẹ́. Allahu akbar. Ó sì Ọlọ́run wa lọ́sọ̀ bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Wa man ahanahum ẹni bá yẹ̀yẹ́ ọba ọbẹ̀ ló yẹ̀yẹ́ ọba ní ọ yẹ̀yẹ́ ọba lójú ẹ̀ àbọ̀ yẹ̀yẹ́ ẹ̀ lérí mẹ́díà ẹlòmíì ogún Ògbómọ̀ṣọ́ kan kọ̀ọ̀kan bá bẹ̀. Ọba rẹ̀ sọmọ Ògbómọ̀ṣọ́ ìyá rẹ̀ sọmọ Ògbómọ̀ṣọ́ kò sí ntọ́ka pẹ̀lú ogún ẹ̀ ó sì bọ́ sí mídíà ẹ̀ sì ń bu ọba òṣìṣẹ́. Báwo ni ń tọ̀ ń ò ṣe ní lálàṣekú láyé? Ọba òkèrè ẹ̀sìn yóò tọ́ bàbá wo lè sìn. Níjọ́ tá ànábì ọ̀sọ̀ àdìsí yìí ànábì ọ̀sọ̀ pé ọba mùsùlùmí o ọlọ́ba kìrìsìtẹ́nì o ó ní àwọn ọba òdi Ọlọ́run ni wọn ẹni ọba pọ́n wọn lé ọpẹ́ ìmì Ọlọ́run lé ìmì Ọlọ́run ó sì dá pọ̀ lé padà wà má ní ahanahum ẹni bá fẹ́ ló yẹ yí ọba ahana Allah ẹ máa wo bí bá ń dáa fún un lónìí ẹ wo fúngbà díẹ̀ ẹ rí i pé yọ padà lálà síbẹ̀ yìí. ẹ wá ti lọ bẹ́ẹ̀ ẹ wo bí ó ti kú. Islam wa àbáwá kábíyèsí kò ní ayẹyẹ yín Islam wa kò ní asáyè lójú yín. Àmọ́ Ìsìlámù wa ni a ṣe wá sí fún yín ọ̀tọ̀ la ṣe wá sí fọ́ba ọ̀tọ̀ la bú ọba àfa ṣe wá sí fọ́ba àfa pè ọba sákìyèsí àbábá àbọ̀ ọba pè ọba sákìyèsí ló pè é pẹ̀lú ẹ̀kọ́ ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana Ọlọ́run fẹ́ pèpè sí Islam ọwọ́ ní ọba ọjọ́ kìrìsìtẹ́nì ó sì lọ́ọ́ fẹ́ pín ìyàwó lé Islam ọwọ́ abú ọba sọ́ba lè ṣe ẹ̀sìn tó ń sìn kò ní wu ọba láti ṣẹ̀sìn rẹ̀ tọ́rẹ́sìn tí ń bá ń pèpè sáì lójútì kò sẹ́ni tí ó bá wá sí àti káfọ́ sọ fún baba kábíyèsí wípé ẹ̀sìn wa ò pè wá pé àṣà yìí lójútì o gbogbo èyí tẹ́ ẹ bá ń rí wọn ẹ má wò bẹ́ẹ̀ gbogbo àwọn àfa àwa yìí gbogbo wọn ni kẹ́ ẹ wò. Èyí ló jẹ́ kan. Hayyakumullah. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọba Habasha Asahama An-Najashi ọba Habasha láyé gbàtà ní Muhammad ń bẹ. Sallallahu alayhi wa sallam. Èyí mo tún fẹ́ kẹ́ ẹ ṣe fáwọn mùsùlùmí lé Ògbómọ̀ṣọ́ yà yìí. Ẹ bá wa dá sọ́rọ́ ẹ̀sìn wa ntẹ́ bá ní tẹ́ bí ran ìsìlámù lọ́wọ́ ran mùsùlùmí lọ́wọ́ lásìkò yín
Islam òfin ní fọkànbalẹ̀ ńlò Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ àtìdúgbò ẹ ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn mùsùlùmí ti ń bẹnẹfìtì lára yín inú ẹ̀ lèyí tẹ jòkó tì í bí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹ ti jòkó nísìn àyè tí kú ńlọrin tẹ ẹ ti jòkó ẹ sì dóde wa ẹ tó wá ṣe kíní kan tó wú mi lérí púpọ̀ pé nígbà tí wọ́n fẹ́ gbé máikrófóònù fún mi tálọ́kàn wá sí wọ́n ní wọ́n fẹ́ ṣe prógrámù kan ẹni rárá wá sí lẹ́fẹ́ gbọ́ ẹ ń jásí pé àsọba wa gbọ́ wá sí fẹ́ni ọba lẹ́kọ̀ọ́ tọmọ wá sí ẹ̀kọ́ sí. wọ́n wá ní kó yí àga wọn báyìí làga kọjú sí bàbá kábíyèsí mi ń gbà mo lè kí wọn wàlẹ́ bí àwọn àfẹ́ eléyìí ìsìlámù kọ́ wọn ní ntọ́da. ó kúnlẹ̀ ni. wọ́n dẹ̀ tó bọ́ bàtà méjèèjì. oye tó bọ́ bàtà méjèèjì mọ́ wá kúnlẹ̀. Hayyakumullah. bá a ṣe kí bàbá wọn bá lọ nínú yọ̀ọ́ da fún bàbá yìí. báwo ni ẹ ṣe ní kúnlẹ̀ fọba. a ṣe ní kúnlẹ̀ fọba a kúnlẹ̀ ni ibà ń kúnlẹ̀ fún bàbá tiwa ẹni tí ń kúnlẹ̀ fún bàbá rẹ̀ ńlé tọ́wádé ta tí ò kúnlẹ̀ fún bàbá ń bàbá ọmọ àlejò. olùsí ọmọ ní wúwo ọmọ bẹ́ẹ̀. wọ́n wá kọ́ lẹ́kọ̀ọ́ láti ta wálé pé àbúrò di afáàbá dé tọ́wá náwó sọ́ba àwọn àtàwọn oníyọ̀kọ̀ gbé káwé lọ́wọ́ yá àlùbáríkà àti kéwù tó ké òun ló dójú ti kéwù fún rẹ̀ ìsìlámù kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ o. As'am an-Najasi ọba Abacha ẹjọ́ tí ìsìlámù ní pírọ́blẹ́mù ní Maka ẹ̀wọ̀n nǹkan àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà àwọn ni wọ́n fara ní Islam wọ́n fara ní anabi ìlú Maka ìgbà tí ìnira ayé dáyé kan fara ní anabi ó ní àwọn sàábé anabi pe àwọn sàábé Ja'far ibn Abi Talib òun ló lé di wọn anabi ní wọ́n Ja'far ọwọ́ àyìn àwọn bíi 80 ọyàn tẹ̀lé wọn ní gbogbo ẹ̀yìn yìí wọ́n ti yọ ẹ̀yìn sọdú nílùú yìí wọ́n làwọn ọkọ̀ ayé ẹ̀yin àlùfáà wa ẹ̀dá kan má bínú torí Ọlọ́run torí bàbá wa ẹni ọ̀rọ̀ bá dùn àyè fọ̀rọ̀ ọlọ́ ni mo kí gbogbo yín ẹ̀dá kan má fọlọ́ mẹ́yìn. Ànábì wa pe àwọn 80 Ànábì ní gbogbo yìí wọ́n ti yàn yín sọdú wọ́n làwọn fúnlẹ̀ máa ń lu Maka ẹ fi mí lẹ̀ pẹ̀lú wọn nítorí wọ́n bá fi mí ṣe kún òfin mi ṣe àmọ́ mo fẹ́ kẹ́ kú ò nílùú yìí o ti inna bi ardil Habasha malikan Ànábì ní ọba kan bẹ nílùú Habasha As'am ló kọ rẹ̀ Ànábì ní la yuslamu ahadun indahu bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ kì í gbàbòsí láyé ẹnìkan ò lè ṣàbòsí ẹnìkan lọ́dọ̀ ẹ̀ ọ̀sẹ̀ tó lè fi yà jẹ́ nìkan lásìkò ẹ̀ ọba òun déédéé ni Ànábì wá ròyìn ọba Habasha pẹ̀lú déédéé Ànábì ní fa alẹ́hẹ̀kú bibiladihi ọ̀dọ́ rẹ̀ ní ẹ lọ ẹ lè farapamọ́ síbẹ̀ ẹlẹ́mi Ànábì ní ẹ wá farapamọ́ síbẹ̀ hatta yaj'ala Allahu lakum farajan wa makhrajan mimma antum fihi títí tẹ́ fi bọ́nù wàhálà tá a wà yìí ẹ̀yin yìí ẹ̀ ń lọ bẹ́ẹ̀ lè farapamọ́ ọ̀dọ̀ ọba Habasha tá Ànábì ni wọ́n lè farapamọ́ sí nígbà tí wọ́n ní pírọ́blẹ́mù bí wọ́n ti bí kírísítẹ́nì ni. Allahu Akbar. tàbí kí bàbá wa bọ́ mọ̀ nù. kírísítẹ́nì lọ́ba Habasha Ànábì tiwa ọwọ́ ní káwọn ọmọ rẹ̀ àwọn mùsùlùmí ó ní wọ́n lọ lè farapamọ́ sọ́dọ̀ rẹ̀ pé òun ní fọkànbalẹ̀ lérí àwọn ọmọ àwọn òní ní pírọ́blẹ́mù àwa náà ní fọkànbalẹ̀ lérí yín l'Ógbómọ̀ṣọ́. a ní fọkànbalẹ̀ lérí yín ẹ ló ń tọ́pẹ́ mẹ́. Amina ya Allah. káwọn ọba ó ti máa jẹ inú ta gbọ́ wípé inú gbogbo ọba tí ń jẹ l'Ógbómọ̀ṣọ́ kírísítẹ́nì yìí jẹ àbí wọ́n bá yìí ti jẹ kò tó nǹkan méjì péré tọ ṣé bàbá wa náà ní kejì àwọn mùsùlùmí ní ń jẹ ọba alẹ́ Yorùbá jẹ kí n jẹ ni orí ìdílé kan náà ló pòdúsì kìrìsìtẹ́nì ìdílé kan náà ló pòdúsì mùsùlùmí ad-dinu lillah Ọlọ́run nìkan ló ní ẹ̀sìn wal-watanu lil-jami' ìlú gbogbo wájọ ní ìlú ni. Allahu Akbar. èyí tó ń wọ Ọlọ́run kó yàn fún wa lásìkò tá a wà yìí òun náà bá àfa àbá wa nítorí pé òun jẹ́ àfa òun jẹ́ mùsùlùmí
òun ò ní gbà fọba torí kó jẹ́ kìrìsìtẹ́nì kó gba ọ̀kan nú ọlá Ọlọ́run Allah. ọ̀tá kó ọlá Ọlọ́run lónìí. ẹ̀yẹ́ máa ṣe dọ́gbadọ́gba lọ Ọlọ́run jẹ́ pẹ́ láyé náà. Àmín. Náà. Lábẹ́ kíkí àwọn àgbàlagbà níkàlẹ̀. Náà. Bàbá wa ìmáàmù wa àgbà. O ṣeun kọ́ sí. Láàfin bàbá wa àgbà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Bàbá wa ìmáàmù láàfin bàbá wa Ṣọ̀ún. Bàbá wa. Olóko Babaláyége. Olóko Babaláyége ìmáàmù Habibullah Ahmad Tijani. Ajilara Tijani.